Bó mo fẹ́ mérílé lọ báyìí. Elédùmarè. Padà. Torí wọ́n ní tẹ́rù bá kan òkè tó kanlẹ̀ ibì kan là á gbé gbà. Ìbà Elédùmarè, ìbà Elédùmarè, ìbà Elédùmarè, ìbà ìyá mi Àbẹ̀bẹ̀ Aníkùkú àjẹ́lé torí tí èkó ló bá júbàlẹ̀ ilẹ̀ ó lànà ni. Ó ṣé Elédùmarè, ó ṣeun. Ọ̀dọ́. Owó jábọ̀ bówó mọ̀ jábọ̀ kíkọ́ ni mo àbí mo ti roko ni mo roko kankan mo roko. Ní roko ayọ̀ ní roko. Àṣàbí. Kí ló ṣe ọ́? Mo ẹsẹ̀ dé láti oko ní ìyá mi wá tún ní mọ́ roko kankan. Àṣàbí. Sọ́ọ̀rí ọlọ́kọ náà lèmi náà ń lọ yìí. Jẹ́ ká jọ ọmọ kẹ́sẹ̀ pọ̀ lọ. Ẹnu olóko. Ẹnu olóko kankan wọ́n ní roko. Àṣàbí. Àṣàbí. Ha! Ẹ mọ̀ gbà mí. Mo dá sí tí ọkàn mi ò kì í sí mọ́ gbọ̀n lóko mi lọ́jọ́ bí. Àṣàbí! Àṣàbí ẹ gbà mí, ará àdúgbò ẹ gbà mí o. Ọmọ yìí ọ̀sìn dìde. Àṣàbí! Mo wọ̀lú. Ẹ gbà mí, ará àdúgbò. Mo kú o. Olúọdẹ. Abíyèsí olúwa mi. Òun ní fi ọ́sà wá tí o. Àṣẹ o. A ti rán ìyálóde àtàgẹnìkú lọ sọ́dọ̀ olúwawo. Wọ́n ì ti wá fún alábọ̀. Ọ̀nà àbáyọ tí wọ́n mú wá ni wípé a wá igúnnugún 16, àkàlàmọ̀gbò 16. Tá a bá ti rí láàrin ọjọ́ 3, gbogbo wàhálà rògbòdìyàn lúwa yìí yóò sì dópin. Tọ́ àwa fún gbogbo ilé ọlọ́wọ́. Abíyèsí olúwa mi. Èmi ká iná kásá iná tí gbogbo ti jògbá ní èyí ẹwọ sà. Ẹ fún mi jọ́ 3 tàbí jọ́ mélòó? Jọ́ 2 lára mo gbọ́dọ̀ dé. Ọ wá lọ rí ọbọ̀ rẹ̀. Àṣẹ bàbá. Yóò sì ju ọ́ ṣe. Àṣẹ o. Ikú ó dúró dé ọ́ o. Àkàlà náà ó dúró dé ọ́. Kábíyèsí. Àlàbúrò kú. Ikú lẹ̀gbẹ́ àrùn. Èmi balógun lẹ̀gbẹ́ gbogbo wọn. Ó ti fẹ̀mí sí kéèmì lẹ́ẹ̀rẹ̀ lọ. Ikú 16. Àkàlàmọ̀ 16. Ẹgbẹ́ ní sẹ́yìn olóyè mi lóde àkílódé. Balógun ni mí. Balógun òṣìwò owó tí wọ́n jẹ́ balógun ńkọ́. Ṣé àmọ̀ pé olúwọlé lè yíhun ni ẹ ti wá máa kan ikú 16 àkàrà. Ẹ wọ́n bá ṣe ogun lẹ̀ lọ́jà ni. Olúwọlé ṣe wá ní ogun. Èyí ti tẹ̀ ń tẹ̀lé balógun. Tẹ̀lé kí n. Ẹ dábọ̀ ẹ Tí wọ́n ń wí sódà tí wọ́n ń bàjẹ́. Kélédò àṣàánú wa náà lù yìí. Káwọn alálẹ̀ lè yí mọ́ sún. Àyìndé o! Àyìndé ọ̀rẹ́ mi! Tètè ṣe kí ẹ o!